only bawi. And the same thing applies to the women. Be stingy with what is in between your leg. Yes, you want to have fun. Yes, you want to experience life. But in the process of doing it, be responsible. Because it's two things when you sleep around, whether in marriage, whether it's in friendship, whether in relationship, whether in one night stand. Now, two things you go take. Is either you carry HIV or any sexual transmitted disease, or you get belle. Now one thing out of the two, now will always be the result. Is either you get belle or you get sexual transmitted disease. So whichever one, are you ready? If you know you are matured enough and you feel like I'm matured enough, I can take care of my responsibility. One thing you go get out of the two. And some people, God, they bless them. Maybe say they will carry the two. You will carry the sexual transmitted disease and you will still carry the belle. And you have slept with an irresponsible man. Abi, you have slept with an irresponsible man that has only bawi. Only Topa Labi or the first husband ní issue. Topa Labi on ṣe yan dáadáa. Aṣẹ́wó ló ṣe ní first husband ẹ̀. Èèyàn burúkú ni, èèyàn lágbájá ni. Tó yẹ jẹ́ èèyàn dáadáa tó. Ó máa kórìí ran Mr. Soji. Ó máa kórìí wọ́n lẹ́lẹ́sẹ̀ òsì méjì ni. Ó máa kọ́ ẹsẹ̀ òsì yẹn wọlé Mr. Soji. Ó máa ṣoríire. One thing nípa àwọn Nàìjíríà ni pé téèyàn bá keep quiet, kò mí pé ẹ jàre èèyàn yẹn. Topa Labi tó keep quiet láti ọjọ́ tó sọ anything. In short, tó máa ṣe èèyàn ẹ̀yin tẹ́ bọ́lá tẹ́ gbé story jáde. Nobody knows pé that lady kò ṣe máa Mr. Soji yẹn lóbi. Ẹ̀wọ̀n tí lady yẹn ṣe di máa yẹn mú lọ́jọ́ wedding ẹ̀. Ó tó kọrin ẹ̀kan fún àti Tọ́pẹ́. Akọrin 10 fún máa yẹn. Ó ti kọ gẹ́gẹ́ bí ọmọ tó mọ̀ orin mọ́dúpọ̀ orin. Mo ẹ̀ṣẹ̀ mọ mínú orin yẹn ni. Where were you? Máa tó claim pé òun lọ kọ Topa Labi tẹ́lẹ̀ yẹn àti family wọn ẹ sún mọ́ mi. Ṣé ẹ ṣe responsibility tó ẹ kẹ́ ṣe lórí ọmọ yìí ṣe lórí ẹ̀? Ọmọ Ayọ̀kúnmi ṣe. Ìgbà tí Topa Labi gbé ọmọ kúrò lẹ́yìn ní 1 year and a half. Effort will make because ọmọ yìí kan ṣe Nàìjíríà gbogbo school tó lọ pé travel out o. Kí ìyẹ́ má fẹ́ kẹrì gan. Pé bí ẹni issue ṣé wá ọmọ yẹn lọ lẹ́yìn. I want you to come out with proof o. Ṣé wá ọmọ yẹn lọ lẹ́yìn. Ṣé ìgbà kan wọ́n tẹ́ pé ẹ wá ọmọ yẹn lọ wọ́n tì yín dànù. Àbí ẹ wá ọmọ yẹn lọ wọ́n jẹ́ kẹrẹ́ ọmọ yẹn. I want to see answer o because ìgbà tí màá yí dá ń ṣe pẹ̀lú ọmọ yẹn. Nísìnyí kan Topa Labi ẹ̀ṣẹ̀ lówó lọ́wọ́ kò lówó lọ́wọ́ tẹ́lẹ̀ o. Kò yẹ kí fẹ́ kúrò lẹ́yìn ló lówó lọ́wọ́ o. Ọlọ́run bẹ̀rẹ̀ sí máa ṣe fún wẹ́wẹ́wẹ́wẹ́. Gbogbo success and Topa Labi á máa kàlẹ́ ní èjì bí ẹ̀ṣẹ̀ pé bíyá let me say bíyá 15 to 20 years. Ǹjọ́ 15 to 20 years wọ́n ti lówó. Gbogbo àwọn Topa Labi lówó lọ́wọ́ bíi 10 years ni. 10 years. Where were you when she was struggling alone? Láì tọ́jú àwọn ọmọ yẹn. Where were you? Ṣe responsibility lórí ọmọ yín. Kókó ló lè mú ìyá change orúkọ ọmọ ẹ̀ sí Alabi. A ní nǹkan tó dé o. O lè ṣe ipa tó yẹ kókó lórí ọmọ ẹ̀ kó tó change orúkọ ọmọ ẹ̀ sí Alabi o. Ṣé o fẹ́ rí ọmọ yẹn? Àbó ti ẹ̀dá ọmọ yẹn, àbọ̀ ọmọ yẹn dẹ̀ mà gẹ́gẹ́ bí bàbá. And to all single fathers, tẹ máa bílí pé kò kàn mí tó bá dàgbà mọ́ máa mọ bàbá ẹ̀. Story yẹn ń change o. Ẹ ti wá Africa Magic. Orin ti fẹ́ yí. Story yẹn ti ń change. Ẹ má bẹ̀rẹ̀ tó dáa, ẹ má wá Africa Magic ní o. Reality will set in. Tó bá ṣiṣẹ́ tó yẹ kó ṣe lórí ọmọ, má bìlì pọ̀ mọ́ ẹ máa mú ẹ o. Má bìlì pọ̀ even family member tí family member bá ṣe ẹ̀tọ́ lórí family ẹ̀ àwọn family wọ́n prefer kó lọ ṣe orí fárá ta. Topa Labi ajá ni ẹ̀kíní kan ni ọkọ ẹ̀ Bọ̀dá Sọjí is enjoying her now. Bọ̀dá Sọjí is enjoying that home. Tó bá sí Topa Labi kò sí ètò máa mọ Bọ̀dá Sọjí. Tó bá sí Tọ́pẹ́ kò sí ètò máa mọ Sọjí Àlàbí. He is enjoying the home. Yes. Tó bá ṣètò lórí ọmọ. Tó bá bí pé bí ọjọ́ wedding kan máa pù yẹ. Tẹ́pọ̀ sí láyé mọ́ gan ńkọ́. Ṣé lómi lè jókòó síbẹ̀? Ọ̀tọ̀rọ̀ là ń sọ fún yín. Ẹ wá fẹ́ máa paint àti Topa Labi purple pink yellow. Ìgbà tí wọ́n máa ń dá ń jìyà. Where were you? Àbí tó yẹ kúrò nílé yín ló yẹ pàdé Sọjí Àlàbí. Ṣé tó yẹ kúrò nílé ló yẹ lọ marry? Tẹ́ bá ní evidence ẹ kó jáde o. Tẹ́ tó yẹ kúrò nílé lọ marry Sọjí Àlàbí. Ẹ já mọ̀ o. Ọkọ̀ tẹ́ lè wá sórí social media ká máa tán ní ṣí méje lẹ́lẹ́ni o. Ẹ lè wá sórí social media ká máa tán. Ṣé ẹ ṣètọ́ yín lórí ọmọ yẹn? Kí ìyá ẹ̀gbọ́n sọ wípé ó tí o àbí ọ̀ní ṣe kíní kan. Ọmọ yẹn máa yẹ kó mọ̀ pé bàbá mi nìyẹn. Bọ́tẹ́ bá ṣe responsibility yín everybody máa gbàgbé yín ni o. Ẹ má bẹ́ẹ̀ níbo jẹ́ lórí social media. Ẹ máa fún àwọn single mothers ní kúdù
sincere single mother tó ń ṣe tọ́jú tó ń fún ọmọ wọn ẹ má máa sọ wọ́n di wèrè ọ̀yàn á ṣiṣẹ́ lórí ọmọ ò ní show face ọmọ aṣoríire tó wọ́n máa dìde àgàkà tó bẹ́ẹ̀ bá tó wá mèkè àbí ìyá yẹn mèkè pẹ̀lú máa social media àwọn mélòó lẹ́rí pé wọ́n mèkè láàrin àwọn single mother tó wá ń drag wọn in publicly àwọn tó mèkè ní orí àwọn mélòó lẹ́rí tó yẹ single mother tí wọ́n mèkè láyé tó wá ń drag wọn publicly bá tó wáyé single mother tó jàjà mèkè ẹ̀ báyìí máa drag ẹ̀ publicly máa fẹ́ ba orúkọ ẹ̀ jẹ́ kí ló dé ná. mo kí gbogbo ẹ̀yin tàjí kẹ́ńdúpẹ́ ẹ káàárọ̀ a kú ojúmọ́ ṣé dáadáa la jí a kú weekend ọ̀rọ̀ àárọ̀ yìí ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí mo fẹ́ sọ tẹ́lẹ̀ mi fẹ́ dá sọ̀rọ̀ yẹn bò ó dàbẹ̀ pé àwa náà we have to say something to it mo believe pé àwa kọ́ yẹ ká máa ní ojútì ṣẹ́rẹ́ àwọn ọkùnrin kan wà tó yẹ pé abímáwò ni wọ́n àwọn abímáwò nígbà tí o ní èèyàn bímọ fún ẹ tọ́yàn gbọ́mọ kúrò lọ́dọ̀ ẹ láti 1.5 years ẹ jọ̀ọ́ èmi rò pé tẹ́ bá ti máa bọ́ tánsìn ó yẹ kẹ́ ẹ kó àwọn receipt tẹ́ fi san owó school ọmọ yẹn wá kẹ́ ẹ kó receipt tẹ́ fi san owó primary school ọmọ yẹn bọ́mọ yẹn ò tiẹ̀ lọ sí nursery school ká ní primary school ló lọ ó lọ secondary school ó lọ sí university ẹ jọ̀ọ́ kí ni contribution bàbá yẹn nínú ìgbésí ayé ọmọ yẹn tó fi wá ń claim ọmọ nísìn nígbà tó ọmọ yìí wà ní primary school bàbá yìí ò bọ́ta kó sọ pé ó fẹ́ gbọ́mọ ẹ̀ nígbà tó wà secondary school ẹ̀ bọ́ta ẹ̀ sọ pé ẹ fẹ́ gbọ́mọ yín mo mọ àwọn ọkùnrin alálùbáríkà kan àwọn ọkùnrin tó yẹ pé ayé wọn máa dà obìnrin ò lè gbọ́mọ kúrò lọ́dọ̀ wọn wọ́n máa tá tán síbẹ̀ ni bẹ́ẹ̀ ni mo mọ àwọn bàbá kan bẹ́ẹ̀ ni àwọn tí mo mọ̀ tó súnmọ́ mi dáadáa mo mọ àwọn kọ̀ọ̀kan tó súnmọ́ mi tí nǹkan tó dá mi lójú ni mò ń sọ obìnrin ò lè gbọ́mọ kúrò lọ́dọ̀ wọn máa tá tán wọn máa gbọ́mọ wọn lọ́wọ́ obìnrin yẹn ni ẹ jọ̀ọ́ ṣé àwọn ọmọ míì tí máa yìí bí lẹ́yìn ọmọ tó ṣe ìyàwó yìí ẹ jọ̀ọ́ ṣé wọ́n jẹun ṣé wọ́n lọ sí school àbí kò tọ́jú àwọn yẹn àbẹ́lómi ò bímọ fún ni wáyé tó wá jẹ́ ọmọ ilé ìlú wa ń claim sìn aṣẹ́wó ní Tọ́pẹ́ Àlàbí o kìíní kan ní agreed pàṣẹwó ni kò kan yín kò káyé tó ti yé yín ṣùgbọ́n gbà tó ti wá fẹ́ Mr. Àlàbí yẹn ṣókó kúrò ń bẹ ibẹ̀ ló ti wu ọmọ títí yín tó bí fún yín ó dẹ̀ tó bí àwọn ọmọ míì náà síbẹ̀ wọ́n dẹ̀ jọ ń lọ wọ́n jọ ń bọ̀ ni wọ́n dẹ̀ dọ̀ ọmọ yẹn pọ̀ mọ́ àwọn ọmọ tó kù wọ́n tọ̀ ẹ̀yin wà láyé ńgbà yẹn ẹ̀ sunkún kiri ńgbà yẹn pé kò jẹ́ kẹ́ ẹ rọ́mọ yín o ẹ̀ sunkún kiri ńgbà yẹn kò jẹ́ kẹ́ ẹ sanwó skul ọmọ yín mo mọ ọkùnrin kan tó wá bá mi pé òun fẹ́ sanwó skul ọmọ mi owó ọmọ skul ọmọ òun ìyàwó òun ò jẹ́ kóun sanwó skul nítorí pé ó fẹ́ kóun lẹ́nu ọ̀rọ̀ lórí ọmọ yẹn lọ́jọ́ ọ̀la ló ṣe ń sáré káàkiri kò fẹ́ kóbìnrin yẹn kó ní all right lórí ọmọ àwọn ọkùnrin kan wà tẹ́ pé ẹ lè kọ́ ọmọ nílùú òyìnbó tá a wà yìí mo rọ́kùnrin ọmọ kékeré tó yẹ pé ọ̀dọ̀ ẹ̀ lọ́mọ ẹ̀ ń gbé ó gba ọmọ ẹ̀ lọ́wọ́ ìyàwó ẹ̀ ìyàn lè lọ o lè lọ ilé ẹjọ́ o lè lọ anywhere kó lọ gbọ́ ọmọ ẹ̀ kó ní right èyí méjì lẹ́jọ́ ní right lórí ọmọ yẹn ṣùgbọ́n ẹ fi ojúṣe yín lẹ́gbàá yẹn ẹ̀ ṣe náà ẹ sá fún responsibility yín wọn á bá yín tọmọ tán wọn tọmọ ọmọdún rí ọmọ tó yẹ pé ọmọ yẹn ti gbóyún tó ti ń kiri ẹ̀kọ́ àtàkàrà kiri ẹ̀ ní claim ẹ̀gbẹ́yìn lẹ́ni náà tó bá yẹ pé ọmọ yẹn ti gbóyún táyé ìyá ẹ̀ náà ti bàjẹ́ tíyà náà ń tarú tọmọ ń tẹ̀kọ́ ẹ̀ ní máa béèrè nísìnyí pé ọmọ yín ni torí pé ẹ ti wá rí pé ọmọ ti dògo tán ọmọ ti ṣe rí ẹ wá sọ pé wọ́n máa tún yàwó kan ṣe how dare you ẹnu wo lẹ fi sọ wọ́n máa tún yàwó èwo ṣe níbo lẹ́yìn wà tẹ́yìn bá close ọmọ yín láti kékeré ọmọ yín á mọ̀ yín ní bàbá á gbọ́njú mọ̀ yín ẹ̀yin ìran dáradára